is my advice for you. Baba wa Malam Ahmed, Baba wa Bola Ahmed Tinubu, tẹ́ jẹ́ president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, tẹ́ dẹ̀ tún aspire látún ti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà. Ẹ bá wa caution Chief Sunday Igboho. Chief Sunday Igboho ń tako rule of law. Àwọn ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n kì í ṣe Kwara State Police àti ní State Police, Nigeria Police ni wọ́n. Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria Police ni wọ́n. Ó tún rí ìwé court lọ́wọ́ wọn. Chief Sunday Igboho dẹ̀ lo agbára bàbá wa Bọ́lá Ahmed Tinubu sà. Chief Sunday Igboho dẹ̀ lórí láyà torí pé ẹ fún lágbára tó ń sọ pé bàbá ló fún lágbára. Lè táwa mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ lè fún Chief Sunday Igboho nírú agbára tó lò yìí o. Because bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ẹ ń ṣiṣẹ́ in accordance with constitution ni. Nigerian constitution ló fọ́lọ́pàá lágbára. Judiciary wà bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Chief Sunday Igboho lórúkọ ọ̀rú ẹkùn tó ń sọ pé ẹ̀yin lẹ fún lágbára yìí. Ó tako Nigeria Police, ó intimidate Nigeria Police, ó disgrace Nigeria Police, ó tako òfin Nigeria, ó tún wá tako òfin kóòtù Nigeria. Ẹ dákun ẹ bá kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Chief Sunday Igboho ó wá ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ máa jàjẹ́ ẹ̀sìn. Chief Sunday Igboho ó wá ń láálí CP, Commissioner of Police. Mo ti sọ fún Commissioner of Police yẹn Commissioner of Police yẹn pé wọ́n bá ló kọjá abba. Very unfortunate sir. Ẹ bá wa caution Chief Sunday Igboho. Bàbá wa Governor Seyi Makinde. This is happening under your tutelage sir. Bàbá wa Seyi Makinde, you are the chief security of the state. Ẹ bá wa caution Chief Sunday Igboho. Wàhálà tí Chief Sunday Igboho ń fi irú ẹkùn rẹ̀ dálẹ̀ yìí ti pọ̀ jù. Chief Sunday Igboho yìí ó wà sentimental, ó wà biased. Ẹ dákun bàbá wa, ẹ dákun ẹ bá wa caution Chief Sunday Igboho. Púpọ̀ ẹ̀rọ ọmọ Yorùbá ẹ lọ gbọ́ yé pé inti Chief Sunday Igboho ń ṣe yìí ó tako òfin. Ọmọkùnrin yẹn sọ pé Chief Sunday Igboho ti fóun ní nọ́mbà rẹ̀, òun wá há nọ́mbà Chief Sunday Igboho fún gbogbo àwọn fámìlì òun. Sọmọ yẹn ó fún mùsùlùmí ní nọ́mbà Chief Sunday Igboho, ó lóun wá fún gbogbo àwọn fámìlì òun wá fún gbogbo àwọn ará àdúgbò òun. Chief Sunday Igboho wá ti dúró wípé ẹ tó bẹ́ẹ̀ abba Chief Sunday Igboho. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ má jẹ́ Chief Sunday Igboho tẹ òfin lójúmọ́lẹ̀ mọ́ o. Bàbá wa Governor Seyi Makinde ẹ bá bẹ Chief Sunday Igboho. Àwa mọ̀ pé agbára tí wọ́n ń pọ́n ní nǹkan ló ní, kì í ṣagbára ogun, agbára àjọba náà ni. Chief Sunday Igboho náà ti fìgbà kan wà lọ́wọ́ ìjọba tí agbára ogun ò ṣiṣẹ́ fún náà o. So kì í ṣe pé gbogbo ohun tó fi ń halẹ̀ máwọn èèyàn pé ọ̀fẹ́ ń bẹ egbé ń bẹ yẹn kọ́. Ṣùgbọ́n torí pé ó rí ẹ̀yin ìjọba wọ̀, ẹ̀yin ìjọba ẹ dákun ẹ̀yin ìjọba ẹ ṣàánú gbogbo, kì í ṣe gbogbo èèyàn ni ó lè tẹríbalẹ̀ fún Chief Sunday Igboho. Ẹ má jẹ́ Chief Sunday Igboho ọmọ tẹ òfin lójú bàṣubàṣu báyìí mọ́ o. Chief Sunday Igboho ó bá Nigeria Police ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. Chief Sunday Igboho ó tẹ̀ judiciary lójúmọ́lẹ̀. Chief Sunday Igboho ó ṣí àwọn èèyàn lẹ̀ wípé wọ́n lè resist arrest. Chief Sunday Igboho ti fún àwọn èèyàn ní impression pé tí wọ́n bá fẹ́ arrest wọn tẹ́ bá ti pe òun àbí àwọn ọmọlẹ́yìn òun àwọn lè dí òfin lọ́wọ́. Ẹ dákun ẹ ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà o. Ọ̀rọ̀ eléyìí Chief Sunday Igboho ó ti já mọ bí tẹ́ bílọ́ǹgì sí o. Gbogbo èèyàn tọ̀ ẹ ṣọ́ra fúnrú ẹkùn o. Nítawa ń pariwo rèé o. Níjọ́ Chief Sunday Igboho ló ń fẹ́ dá Yorùbá nation lẹ̀, a sọ fún pọ́tàkó òfin o. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n hàn máa ń gbà náà tí wọ́n ń bú wa, àwọn náà rí i pé Chief Sunday Igboho is not a freedom fighter. Chief Sunday Igboho is not a freedom fighter. Freedom fighter doesn't do like that. So kọ́lọ́ ṣàánú wa o. Ẹ pé Ọlọ́run wà pẹ̀lú wa. Amínisa. Ẹ̀yin yẹn wa nítawa ń sọ fún ni wípé irú ẹkùn ọ̀tá constitution ni, irú ẹkùn ọ̀tá judiciary ni, irú ẹkùn ọ̀tá judiciary ni, ọ̀tá constitution ni, ọ̀tá culture tó dáa ni. Àfẹ́ni tó bá lè wá proof ẹ̀ fún mi wípé nǹkan kan ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Chief Sunday Igboho ti palẹ̀ mọ́ láti tẹ òfin Nàìjíríà lójúmọ́lẹ̀ already pẹ̀lú ọ̀rọ̀ tí ọmọkùnrin yẹn sọ pé Chief Sunday Igboho wulẹ̀ ti pé òun lọ lé Chief Sunday Igboho. Chief Sunday Igboho wá fún ní nọ́mbà rẹ̀, ó tún wá fún ní nọ́mbà ẹlòmíì wípé tábà ti wá gbé ọ pé ní àwọn wo Chief Sunday Igboho àwọn wo. So definitely Chief Sunday Igboho in tó ṣe yìí ó débẹ̀ ó rí pé Nigeria Police ni wọ́n, ó rí ID card wọn, ó rí warrant of arrest láti court. Chief Sunday Igboho wá ó tẹ gbogbo ẹ̀ lójúmọ́lẹ̀. A jẹ́ wípé Chief Sunday Igboho sì lo agbára kankan ju agbára ìrú ẹkùn
tó níjọba ti fóònù lágbára lọ a jẹ́ pé Chief Sunday Igboho jẹ́ ọ̀tá constitution Nàìjíríà ó jẹ́ ọ̀tá Nigerian police ó sì tún jẹ́ ọ̀tá